Ẹ káàbọ̀ padà. Lẹ́yìn ìgbà tí a ti mọ̀ tí binary operation jẹ́, tá dẹ̀ ti ṣàlàyé fún wa ìgbà tí a máa sọ pé wọ́n wà well defined. Tá tún sọ fún wa pé plus wa òun kò túmọ̀ sí pé ìròpọ̀ ni ó mọ já sí ní gbogbo ìgbà. Àti star wa pé multiplication ni ó mọ já sí tó bá yẹ pé a fi nǹkan mìíràn tá fi define rẹ̀. Ìgbà wo wá la máa fi nǹkan mìíràn define rẹ̀ tí ò ní mọ túmọ̀ sí ìntàmọ̀. Nínú ìpele alákọ̀ọ́kọ́ fídíò yìí máa máa ṣàlàyé. Tá bá sọ pé binary operation ó ní àwọn òfin oríṣiríṣi tó rọ̀ mọ́ gẹ́gẹ́ bí closure, commutative, associative, distributive, kódà bóyá identity ni àbí inverse. Nínú ìpele fídíò ẹlẹ́ẹ̀kejì máa máa ṣàlàyé òun náà bákan náà, ẹ mọ́ bá mi ká lọ. Kò pín dandan kó jẹ́ pé wọ́n ó fún wa láwọn operators eléyìí tá a ti mọ̀ ká tó lè ṣiṣẹ́. Wọ́n lè fún wa lọ operator mi o kó sáà ti wà well defined, ká mọ ohun tí wọ́n define rẹ̀ pẹ̀lú. Ẹ rí i pé nísìnyí báyìí ìka gbogbo alamọ̀ ìka o àmọ́ nà ká. Ìka tá a máa ń nà ṣàìpó nítumọ̀ níbòmí fáwọn èèyàn tó bá jẹ́ pé bí odi àbáwọn tó jẹ́ ọ̀yàyà tún wọn ò gbọ́rọ̀. Ó sá ní nǹkan kan tí wọ́n fi sọ fún wọn pé tá a bá nà ká yìí in tó túmọ̀ sí leléyìí, ìka eléyìí in tó túmọ̀ sí leléyìí. Mo rò bó ti yọ abáwọn. So òun náà ni à ń pè ní kíni, òun là ń pè ní wọ́n ti define rẹ̀, wọ́n ti define pé tá a bá nà ká báyìí tó túmọ̀ sí leléyìí náà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn ọ̀yà wa ń lé náà. Pé tí àwọn ọ̀yà wo bá fẹ́ ká ṣe nǹkan kan àbí wọ́n bá wà lọ́dọ̀ àlejò, kí ni wọ́n ṣe o? Ẹ rí i pé ojú ni wọ́n fi kó wa mọ́lẹ̀ pé wọ́n ṣe bẹ́ẹ̀. Kìí ṣe pọ́rọ̀ ni wọ́n sọ, ṣùgbọ́n wọ́n ti define ojú, a sì ti mọ ohun tó túmọ̀ sí lágbègbè wa. Ọ̀dà tí yẹn bá yé wa o, eléyìí náà ń kọ́ o. Ẹ wò béèrè mìíràn. If x star y is equal to y minus x plus 3. Ìtú wọ́n define eléyìí pẹ̀lú eléyìí. Kí ni ìtumọ̀ eléyìí? Star ń bí báyìí. Wọ́n define rẹ̀ pẹ̀lú pé kí ni o? Y yìí pé element alákọ̀ọ́kọ́ rẹ̀ o. Element ẹlẹ́ẹ̀kejì rẹ̀ o. Ìtumọ̀ náà ni pé element ẹlẹ́ẹ̀kejì minus bracket x star 3. So ajá sí pé tí bèrè bá sọ fún mi kí n find the 5 star minus 7 sí n kọ́kọ́ mọ̀ pé kí ni o, kí ni element alákọ̀ọ́kọ́ mi, kí ni element ẹlẹ́ẹ̀kejì mi. Ibi tí n bá ti rí element alákọ̀ọ́kọ́ màá máa gbé sínú definition mi náà, ibi tí bá ti rí element ẹlẹ́ẹ̀kejì màá máa gbé sínú definition mi náà. Ẹ rí i pé n tó ṣe déédé pẹ̀lú element alákọ̀ọ́kọ́ mi báyìí 5 ni o, n tó ṣe déédé pẹ̀lú element ẹlẹ́ẹ̀kejì mi báyìí o minus 7 ni o. Ọ̀yà tá bá gbé sí nǹkan ajá sí pé ọmọ jẹ́ minus 7 minus 5 plus 3. Mo rò bó ti yé mi báwọn. Jọba jẹ́ kí ni minus 7 minus 8 minus 7 minus 8 is equal to minus 15. Káwá lọ mọ̀ binary operation ó láwọn òfin oríṣiríṣi eléyìí tó dìrọ̀ mọ́ tí a mọ̀ sí properties of binary operations. Properties of binary operation. Property alákọ̀ọ́kọ́ tá a mọ̀ ṣàlàyé òun náà ni closure. So tàbí kàn sọ pé kí ni o, closure. Ìgbà wo la máa sọ pé nǹkan kan wà closed? A máa sọ pé operation kan wà closed. So ti yọ báwọn. Tó bá jẹ́ pé tẹ́ ẹ bá mú element méjì, ẹ mọ̀ pé tá a bá ti mú element méjì a ti mọ̀ pé ó ti di kí ni o, ó ti di binary operation àbí. Tí n bá mú element méjì yẹn tí n bá so papọ̀, tó bá jẹ́ pé n tó fún mi ó tún wà nínú element yẹn náà. Ẹ wà pẹ́rẹ́ lẹ́ẹ̀kan ẹ rí i pé mo ní color. So ti yé ṣe pé set color mi òun ni blue, red, purple. Ẹ rí i pé blue red nísìn tí n bá rò wọ́n papọ̀, ṣe pé tá a bá rò ọ̀dà méjèèjì papọ̀ a ní yóò mọ̀ fún wa ní purple. So ti yá báwọn. Tá a bá ṣàkíyèsí blue ó wà nù sí o, red náà ó wà nù sí o. So ti yá báwọn. Ìròpọ̀ àwọn méjèèjì náà òun náà ṣe kí ni o, ó wà nínú sí. Tó bá ti jẹ́ pé kí ni o, tó bá ti jẹ́ pé rọ́pò wọn ó fún wa ní tó jẹ́ pé ó tún wà nù set yẹn náà, ajá sí pé operator yẹn bí báyìí yóò a mọ̀ pé ní a mọ̀ sọ pé wà closed. So ti yẹn bá wọn. So bóyá nísìnyí tó bá yẹ pé blue plus red mi nísìnyí tó bá jẹ́ green, ajá sí pé operation yóò wà close. Kí ló tí òjò close? Torí tí ó mọ fún mi ní rọ́pò blue àti green àti red tí ń ṣe green kò sínú kíni o, kò sínú set yìí.
so ti yé mi báwọn so kò sínú sẹ́ẹ̀tì kó lè yé wa ẹ pé tí n bá ní a mi tó bá jẹ́ 2 3 4 5 6 7 so ti yé mi báwọn ẹ rí i pé 2 ń bẹ nú a o so ti yé 3 náà ń bẹ nú a o so ti yé mi báwọn ṣùgbọ́n tí bá wọ́n pé ẹ̀jẹ̀ ń pa 6 rẹ̀ tí bá ní 2 times 3 kí ni 2 times 3 ò fún mi yóò mọ̀ fún mi ní 6 ṣé 6 ń bẹ nú a 6 ò sí inú a ajá sí pé ìgbà tí ò fi sí 6 inú a hùn a máa sọ pé multiplication wa ń bí báyìí kò wá close it is not closed so kí ni túmọ̀ closure báwọn ọ̀nà ni pé kí ni o a set a on which binary operations star is defined tẹ́ ẹ bá fẹ́ kọ́ lọ́dọ̀ báyìí kan lè kọ́ pé a so náà ni pé set a ni o operation tó sì define níbẹ̀ ni so tí ẹ máa so is called closed a máa sọ pé ó wà closed nígbà wo nígbà tó bá jẹ́ pé kí ni o tó bá jẹ́ pé for every eléyìí ni pé for every tẹ́ bá fẹ́ kọ́ for every ní mathematics eléyìí ni pé for every a b in a àwọn element méjì yẹn tá a mú nú a tó sọ ọ́ di binary operation yẹn àbí so a star b tá bá tí wàá ṣe papọ̀ wọn náà gbọ́dọ̀ máa wà nú a mo rò bó ti mi báwọn a star e òun náà gbọ́dọ̀ máa wà nú a bó wà ní tí n bá ní a mi tó bá jẹ́ 1 2 3 4 5 dérí 10 so ti mi báwọn ọ̀yà is star close tí wọ́n bá bèèrè lọ́wọ́ pé is star closed àbí ká sọ pé is addition close torí for every ní gbogbo element tí bá ti múnú 10 ó gbọ́dọ̀ mọ ṣe kí ni o ó gbọ́dọ̀ mọ bá ṣiṣẹ́ sẹ́yìn pé tí bá ní 10 plus 11 bí báyìí 10 plus 1 bí báyìí yóò mọ fún mi ní 11 ó dẹ̀ sínú a ajá sí pé kò ní mọ close ọ̀dà bó ni tí bá sọ pé èmi jẹ́ set of integers ńkọ́ ká pé a is what set of integers kò sí integer méjì tẹ́ bá mú tẹ́ bá rò wọn papọ̀ kí ni ó mọ fún wa yóò mọ fún wa ní integer náà ni so ajá sí pé mo lè sọ pé kí ni o addition is closed on what on the set of integers ẹ dákun so yíwa báwọn so aláwọ̀kọ́ ni òfin aláwọ̀kọ́ ni tí a mọ̀ sí closure a mọ̀ sí closure property. ẹ káàbọ̀ padà mo lérò pé a ti mọ tí a ń pè ní closure property báyìí lágbára Ọlọ́run bá nínú fídíò tó ń bọ̀ a máa ṣàlàyé commutative associative àti distributive property ó dìgbà.